A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ti kojú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe ìwádìí kí ó sì fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ bí ó bá ní ẹ̀rí tí ó tọpinpin rẹ̀ dé ìdí àṣemáṣe lórí awuyewuye bílíọ̀nù $16 $16 billion owó tí wọ́n ná ní ẹ̀ka agbára. Àtíkù ní kò sí ìdí kankan fún ẹ̀sùn yìí láti tẹ̀síwájú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti fi ọ́fíìsì sílẹ̀ bí ìjọba tó gba ipò bá ní ẹ̀rí tó dájú takò ó. Àtíkù fèsì yìí nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Frank Shaibu. Igbákejì ààrẹ àtijọ́ fi ẹ̀sùn kan ìṣèjọba Tinubu àti àwọn alátìlẹyìn rẹ̀ wípé wọ́n wú ẹ̀sùn tí ó ti kúregbé láti fi yí ọkàn aráàlú padà kúrò nínú ìbéèrè fún àlàyé lórí bí wọ́n ti ṣe owó tí wọ́n fi pamọ́ nídìí ìrànwọ́ epo. Àtíkù ní síwájú àkókò yìí ni ilé-ìgbìmọ̀ ti ṣe ìwádìí iṣẹ́ àkànṣe agbára tí wọn kò sì fi ìgbà kankan ké sí i láti wá fèsì lórí ẹ̀sùn. Ó ní òun jẹ́ alága National Council on Privatization nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ, ṣùgbọ́n òun kọ́ lòun ṣàmójútó àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe agbára. Mínísítà ni ó ṣe èyí. Ó fi kún un wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ kan náà ni ó ṣẹ̀ sí ọ̀dọ̀ Aluminium Smelter, olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Ní ọ̀pọ̀ ìgbà lòun ti ń béèrè kí wọ́n ṣe ìwádìí òun bí wọ́n bá ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀. Òun ṣetán àti kojú ẹjọ́ bí ìjọba bá lè pèsè ẹ̀rí tó dájú. Bákan náà ni igbákejì ààrẹ àtijọ́ tún fi ẹ̀sùn kan ìjọba wípé wọ́n ń lo ẹ̀sùn ọjọ́ pípẹ́ fi darí ọkàn aráàlú kúrò nínú ìṣòro ìṣẹ́ àti ọrọ̀ ajé tí aráàlú ń kojú lẹ́yìn àyọkúrò ìrànwọ́ orí epo. Ó ní wọ́n yọ ìrànwọ́ lórí epo, wọ́n gba owó tí wọ́n fi pamọ́, owó ọ̀hún dà? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti ṣíde iléeṣẹ́ aláàbò Ìwọ̀-Ẹkùn lánàá Ọjọ́rú ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ogunlọ́gọ̀ èrò tó péjú-pésẹ̀ síbi ayẹyẹ. Fọ́nrán àti àwòrán tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára ṣe àfihàn bí èrò ṣe pọ̀ tó, tí wọ́n wọ aṣọ dúdú àti fìlà, bí wọ́n ti kórajọ sí abẹ́ àtíbàbà tẹ́ǹtì ní ojú pópó tí ọ̀pọ̀ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ṣe àkàálẹ̀. Níbi ó ti ń bá ìpéjọpọ̀ yìí sọ̀rọ̀ ni Ìgbòho ti yànnàná ìlànà iṣẹ́ fún Ìwọ̀-Ẹkùn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn aláṣẹ ìjọba pẹ̀lú ìwà ọmọlúàbí. Ìgbòho ní bí ènìyàn kò bá ní ìwà ọmọlúàbí kò lè ṣiṣẹ́ yìí. Òṣìṣẹ́ Ìwọ̀-Ẹkùn ò gbọdọ̀ hu ìwàkiwà tàbí ba nǹkan jẹ́. Ó ní ìjọba àpapọ̀ ni yóò máa ṣe àmójútó ìdánilẹ́kọ̀ọ́ nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn yóò sọ ibi wọ́n á pín wọn sí. Gbogbo àwọn tí wọ́n bá ṣe àṣeyọrí níbi ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n fún ní káàdì ìdánimọ̀ nípasẹ̀ ìjọba ìbílẹ̀ wọn. Ìjọba àpapọ̀ yóò sọ ẹni tí ó máa wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Ọ́fíìsì gómìnà yóò sọ bí wọ́n á ti pín wọn sí fún iṣẹ́. Ìgbòho ní ìjọba ìpínlẹ̀ ti jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn rẹ̀, lára rẹ̀ ní owó oṣù fún ọmọ ẹgbẹ́ nítorí àwọn náà ní ìyàwó àti ọmọ nílé. Ó fi ìgbésẹ̀ yìí wé ti àjọ ààbò ara ẹni láàbò ìlú Civil Defence tí àwọn náà bẹ̀rẹ̀ láti kékeré kí ó tó wá di ti gbogbo orílẹ̀-èdè. Ìgbòho ní àárín ìjà ní Civil Defence ti bẹ̀rẹ̀, àwọn a máa pè wọ́n ní Small Defence ní ìgbà náà kí ìjọba tó fìdí wọn múlẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùgbé àti alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ni wọ́n tú yáyá sí ojú pópó Federal Constituencies mẹ́ta ní Ogun Central Senatorial District lánàá bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe bẹ̀rẹ̀ ìpolongo ìbò fún ìdíje du ipò ààrẹ àti ilé-ìgbìmọ̀ ọdún 2027 ní Ifọ̀-Ewékorò Federal Constituency. Níbi tí ìṣíde yìí ti bẹ̀rẹ̀ ní Àgbàdo Station làwọn olùgbé ti ń juwọ́ pẹ̀lú ìdùnnú láti ojú pópó àti bákónì.
láti fi kí olùdíje du ipò gómìnà PDP Ládi Adébútú olùdíje papọ̀ running mate Alhaja Yẹmí Sowunmi Kọ́lápọ̀ olùdíje du ipò sínétọ̀ ọ̀jọ̀gbọ́n Ìyábọ̀ Ọbásanjọ́ àti àwọn adarí ẹgbẹ́ yòókù ní Abẹ́òkúta North Federal Constituency níbi tí Délé Ọlálẹ́yẹ ti jẹ́ olùdíje ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní èrò ti ya bò wọ́n níbi ìpolongo ìbò tí wọ́n ti ń retí láti aago 10 òwúrọ̀ láti gba àlejò ikọ̀ PDP ní NTA Junction tó toró nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣíde tí ó wáyé ní ààfin Aké. Olùdíje du ipò gómìnà rọ àwọn alátìlẹyìn wọn àti olùgbé kí wọ́n dìbò fún ẹni wọ́n lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà tí í ṣe Ìyábọ̀ Ọbásanjọ́ bí ó ti ní iṣẹ́ àṣeélẹ̀ rẹ̀ nígbà tí ó ṣaṣojú ìletò kò lẹ́gbẹ́. Adébútú ní ìpínlẹ̀ Ògùn gbọdọ̀ dágbére fún àwọn tí kò lè ṣiṣẹ́ kí wọ́n dìbò fún ìtúsílẹ̀. Ó rọ àwọn olùgbé kí wọ́n tú jáde lọ́pọ̀ yanturu fún PDP ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fọ́nrán kan ti jẹyọ lánàá lórí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn content creator kan Ifeanyi Ogbonna tí gbogbo ènìyàn mọ̀ sí Odogwu of Asaba níbi ó ti ń bẹ òbí ọmọ 20 ọdún kan Favour lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un lórí ẹ̀sùn ìbálòpọ̀ tipátipá. Fọ́nrán yìí jẹyọ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Delta fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti mú content creator ẹni 40 ọdún lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ ọmọ 20 ọdún tí ó padà di olóògbé lẹ́yìn tí ó lo nǹkan. Ṣùgbọ́n ìyàwó Ogbonna tí wọn kò dárúkọ rẹ̀ gbè lẹ́yìn ọkọ rẹ̀ bí ó ti ní ọkọ rẹ̀ bá ọmọbìnrin yìí dọ̀rẹ́ lásán ni. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Bright Edafe ni ọlọ́pàá ti ṣàlàyé wípé àwọn gba ìwé ẹ̀dùn ọkàn petition lórí ẹ̀sùn wípé afurasí ránṣẹ́ sí Favour kí ó wá bá a ní ìlú Asaba pẹ̀lú bí ó ti díbọ́n bí ẹni fẹ́ kọ́ ọ ní bí wọ́n ṣe ń ṣe àgbékalẹ̀ content creation kí ó tó gbé e lọ ilé ìtura níbi tí ó ti bá a ní àjọṣepọ̀. Ọlọ́pàá ní lẹ́yìn tí Favour padà sílé ní ìrẹ̀wẹ̀sì dé bá bí ó ti ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún àwọn òbí rẹ̀ kí ó tó ṣe àkàálẹ̀ àròyé yìí sínú fọ́nrán. Lẹ́yìn èyí ni wọ́n ní ó lo nǹkan tí ó padà ṣekú pa níbi ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ nínú fọ́nrán, ìyàwó Ogbonna kọ ẹ̀sùn ìbálòpọ̀ bí ó ti ní Odogwu kò pa ẹnikẹ́ni, òun mọ ọkọ tóun fẹ́. Odogwu Asaba ò bá ẹnikẹ́ni ní àjọṣepọ̀, ọ̀rẹ́ lásán ni wọ́n yan ara wọn. Ó ní ọkọ òun ò lè ṣe èyí nígbà tí kò tíì di ìlúmọ̀ọ́ká, kò báyàn ní àjọṣepọ̀ tipátipá, kì í ṣe ìsìn ló máa bẹ̀rẹ̀ rẹ̀. Obìnrin yìí ní òun ti ń tẹ̀lé gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ, òun sì ti pinnu àti sọ̀rọ̀. Ó ní ọdún 8 lòun ti fẹ́ Ogbonna, àwọn ti bí ọmọ 4 papọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ ààrẹ Nigeria Football Federation (NFF) Ibrahim Gusau àti àwọn board members yòókù, àwọn olóyè láàrin àjọ National Sports Commission (NSC) ti ń du ta ni wọn yóò fi sí ipò alága ìgbìmọ̀ normalization. Bí a kò bá gbàgbé bí ìròyìn ṣe jábọ̀ lórí bí bọ́ọ̀dù NFF ṣe fi iṣẹ́ sílẹ̀ lẹ́yìn àpọ̀jù wàhálà lórí àìlèṣe àmójútó ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà àti owó. Kódà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS darapọ̀ mọ́ àwọn agbófinró yòókù láti ṣe ìwádìí NFF lórí bí wọ́n ṣe yanjú bílíọ̀nù 17 náírà (17 billion naira) owó ìdásí tí ìjọba àpapọ̀ yọ̀ǹda fún àwọn agbábọ́ọ̀lù fún owó iṣẹ́ àti àjẹmọ́nú. Ìròyìn jábọ̀ wípé alága NSC Mallam Shehu Dikko àti Director General Bukola Olopade ni wọ́n ti ń forígbárí ní èdè-àìyedè lórí ta ni yóò darí ìgbìmọ̀. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe jábọ̀, Mallam Dikko buọwọ́ lu Musa Amadu nígbà tí Olopade fẹ́ Amaju Pinnick. Bẹ́ẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ pa ohùn pọ̀ fi tipátipá mú ìgbìmọ̀ NFF dáwọ́ iṣẹ́ dúró. Ó sì ṣeéṣe kí èyí kó bá ìdìbò tí wọ́n ti fi sí ọjọ́ 17 oṣù kẹsàn-án ní Lafia, ìpínlẹ̀ Nasarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.